Ẹ̀yin èèyàn wa, ẹ kú ọjọ́ ìní. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Èní ní January 20, 2025. Èyí tá a tún gbọ́ yìí ó tún lágbára o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní wọ́n kidnap o. Assistant Inspector General of Police o. Inspector Hakeem Dosunmu, wọ́n ní wọ́n jí ìyàwó wọn gbé. Wọ́n ní àwọn ajínigbé, wọ́n ní wọ́n jí ìyàwó wọn gbé o. Wọ́n ní wọn dẹ̀ tí ì rí ìyàwó wọn up till now. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Ó yà wá lẹ́nu pé ní inú ìlú wa yìí wọ́n tún lè jí ìyàwó Assistant Inspector General of Police, wọ́n lè jí gbé. Kí ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wa yìí? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Àwa rè pé àwọn táníkà nìkan náà máa ń jí gbé ní, àmọ́ pé ó tún kan àwọn olówó náà láti jí àwọn èèyàn tó lórúkọ láti jí wọn gbé. Ó yà wá lẹ́nu nígbà tá a gbọ́ gist yìí pé wọ́n jí AIG wife gbé. Nínú Nàìjíríà wa yìí náà kò máa wá sí security nílùú yìí. Àfi k'Ọlọ́run máa ṣàánú, àfi k'Ọlọ́run máa ṣọ́ wa. Àwa ti rè pé àwọn ọmọ táníkà, àwọn tí wọn ò lẹ́bí, àwọn tí wọn ò lára, tí wọn ò jẹ́ èèyàn nìkan làwọn ajínigbé ń jí gbé. Ṣùgbọ́n àwọn ajínigbé ti mọ̀ pé táwọn bá jí táníkà gbé, kò sí báwọn ṣe fẹ́ gba ransom, kò sí báwọn ṣe fẹ́ gbowó torí àwọn táníkà ò lówó. Ìtorí ẹ̀ ni wọ́n fi fẹ́ máa mú àwọn tó ní owó tó lọ́lá tó fi fẹ́ máa jí wọn gbé ní ìsìn. Nǹkan tí ò yé wa ni pé kí ni Inspector General of Police wife kí ló ń drive fún rẹ̀ fún? Kò sí security, kò sí driver. Odindi Inspector General, ìyàwó ẹ̀, ó wá ń wa mọ́tò ní ìlú tí ò sí security. Ó ń wa mọ́tò fún rẹ̀ ní inú ìlú yẹn. Kò dẹ̀ sí ọlọ́pàá kankan tó tẹ̀lé. Bí a ṣe gbọ́, wọ́n ní retired Inspector General ní Hakeem Dosunmu yìí o. Wọ́n ní retired Inspector General ni wọ́n. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú. Ẹ wo ìgbà kan tó jí gbogbo àwọn ọba gbé. Wọ́n ti mọ̀ pé àwọn máa rí ransom gbà táwọn bá ń jí ọba gbé. Lẹ́yìn ìyẹn wọ́n á jí wọn gbé, wọ́n á tún pa wọ́n. Àwọn ọlọ́pàá wa, àwọn ìjọba wa, wọn ò rí nǹkan kan ṣe sí yẹn. Ní ìsìn tó wà kan àwọn Inspector General, ẹ wá ń sáré kìtàkìtà, ẹ ń sáré kétékété nítorí pé ó kàn yín. À ń sọ̀rọ̀ nípa ààbò ìlú. Ẹ rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ ààbò ìlú. Ẹ mọ iye àwọn tán ti jí gbé ní Ìbàdàn. Ẹ mọ iye àwọn tán ti jí gbé ní ọ̀nà Àkúrẹ́ lọ sí Ifẹ̀. Ẹ mọ iye àwọn tán ti jí gbé ní ọ̀nà Àbújá. Wọn ò lóǹkà. Even gan ní ọ̀nà Ṣàgámù gan. Ẹ mọ àwọn tán ti jí gbé ń bẹ̀ tó yẹ pọ́n pa wọ́n dànù ni. Wọ́n wá jí ìyàwó Inspector General gbé, wá ń pariwo. Ẹ rán gbogbo ọlọ́pàá sí ojú títì. Ibo ni ẹni kán máa wá wọn lọ? Kò síbi tẹ́ ẹni. Even gan àwọn vigilante wọ́n dẹ̀ lọ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ pé kán máa wá wọn kiri. Ṣé orí ju orí lọ ni? Ṣé àwọn táníkà yẹn wọ́n ń ṣèyàn ni? Àbí Ọlọ́run tó dá táníkà kọ́ ló dolówó? Ẹ ń fìyà jẹ ará ìlú. Ẹ provide enough security fún àwọn ará ìlú. Àwọn táníkà wọn ò jẹ́ nǹkan kan lójú yín. Ibi tó bá wù wọ́n kan ti pa wọ́n. There was a time tá a gbọ́ pé èèyàn kan ó ń pa àwọn èèyàn ní Ìbàdàn tí wọ́n lọ show inú building. Ẹ máa rí nǹkan kan ṣe sí i. Àwọn tó kú wọ́n ti kú gbé ní tiwọn nìyẹn. Wọ́n wá jí ìyàwó Inspector General gbé, wọ́n ń sáré kiri.
ìlú wa ń mì tìtìtìtìtì. Ẹ dá vigilante sílùú, ẹ dá ọlọ́pàá sílùú, ẹ dá àmì sílùú, ẹ dá sójà sílùú. Gbogbo bó ṣe ń sọ pé wọ́n ń jíyàn gbé nílùú ẹ̀ ṣe nǹkan kan gbà yẹn o. Kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe, kò sí èyí tó kàn yín. Ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ìjọba wa, ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. Nǹkan tí ó lè pọ́n yín lé tó dẹ̀ lè rọ̀ yín lọ́rùn ó ní kẹ́ ẹ ní enough security nílùú Nàìjíríà yẹn. Ẹlòmíì á wá látòkè òkun á lòun lọlé. Nígbà tó bá délé, òkú ẹ̀ náà máa gbé kúrò nílé. Àbí kán pa ìyàwó, kán pa ọmọ. Nítorí pé kò sí security náà nítorí àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ wọn. A lot of people ni wọ́n ti sá kúrò Nàìjíríà yẹn torí kò sí adequate security. Ìlú kan gógógó, kò sí iná, kò sómi, kò sí, gbogbo títì ló ti bàjẹ́. Gbogbo businesses wọ́n ń gbé lọ sí Ghana àti foreign country, neighboring country nítorí pé kò sí iná nílùú ni. Kí ló dé? Kí ló dé tẹ́ ẹ̀ rí nǹkan kan ṣe sí security yìí? Kò sí safety. Ẹlòmíì á máa drive lálẹ́ báyìí, mọ́tò àwọn ajínigbé á máa sáré tẹ̀lé láti gba mọ́tò ọwọ́ ẹ̀ àti láti ṣe jàǹbá fún èèyàn. Even gan lọ́sàn-án gangan wọ́n ń ṣe, kì í ṣalẹ́ nìkan. Nígbà tí títí ò bá dà, báwo ni wọ́n ṣe ní rí àwọn ẹni yẹn mú? Ẹ rí nǹkan kan ṣe látijọ́ yìí. Wọ́n wá jí ìyàwó Inspector General gbé. AIG ẹ wá ń sáré kiri. Ẹ wá ń pariwo káwọn vigilante help yín o. Ẹ wá da gbogbo ọlọ́pàá ayé síta. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kò sí nǹkan téèyàn ń ṣe láyé yìí téèyàn ò ní gba èrè ẹ̀. Béèyàn ò bá gba èrè ẹ̀ láyé, àgbà lọ́run. Nǹkan tí ó jẹ́ tó burú jù ní ìlú ni kí ìlú má ní ààbò, kó má sí security. Ẹ wo nǹkan tẹ́ ẹ ṣe ní ìgbà tí Queen Naomi àti Alhaji Oríyọmí tán ṣe event. Ẹ mọ̀ pé ẹ provide adequate security fáwọn aláàánú èèyàn yìí. Ẹ rí i lójú títì pé àwọn èrò ti pọ̀. Kí ló dé tó jẹ́ pé ìjọba wa tí wọ́n lè provide security? Ipe káwọn ọlọ́pàá lọ síbẹ̀, ọ̀kan lọ dúró síbẹ̀, kó má fi sí jàǹbá. Ẹ kàn jẹ́ káwọn ọmọ yẹn kán kú gbé. Kí ló dé? Nǹkan wá ṣẹlẹ̀ sí AIG, ẹ wá ń sáré kiri. Ara nǹkan tó ń sọ nìyẹn. Ipe tí ìlú tó bá fún àwọn èèyàn ẹ̀ ní ààbò tó tó àti tó péye, ẹ̀yin gan ẹ máa ní fọkànbalẹ̀. Ó ti ń kọ̀yìn bọ̀ náà nìyẹn. Ó ti ń kọ̀yìn bọ̀ nìyẹn. Àwọn ajínigbé ti mọ̀ pé àwọn olórí làwọn fẹ́ máa gbé nísìn. Bóyá ńgbà tán máa ń gbé yín, bóyá ẹ máa ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa o, ẹ̀yin èèyàn ilé. Àfi kí Ọlọ́run Elédùmarè kó bá wa tú ìlú Nàìjíríà yìí tò, nítorí pé ó ti sú wa. Enough is enough. Àwọn èèyàn ń jìyà, ebi ń pa àwọn ará ìlú. Ìyà ń jẹ àwọn ará ìlú. Ìyà ń jẹ àwọn ará ìlú. Ẹ dẹ̀ ń fi ọwọ́ ọlá, ẹ fi ń gbá àwọn mẹ̀kúnnù lójú ni. Ẹ fi ń gbá wọn lójú ni. Ọlọ́run á ṣàánú fún wa. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó wà pẹ̀lú gbogbo wa. Àmín.